bàbá dáadáa ni bàbá wa o. bàbá dáadáa ni bàbá wa ó ń kéwú lọ́wọ́ ikú wọlé dé ó ń tàlùwàlá ikú gbẹ̀yìn ẹ̀ kò pa ọmọ ẹ̀gbọ́n kò pa tàbúrò kò pa ará àdúgbò kan lẹ́kún kò pa ará àdúgbò kan lẹ́kún kò pa ará àdúgbò kan lẹ́kún ó ń kéwú lọ́wọ́ ikú wọlé dé. kí lorúkọ yín sà? Kẹ́hìndé Bánjọ. kí là ń ṣe ń bíbá ẹ lónìí? à ń ṣe final outing bàbá wa ọ̀rẹ́ àgbà. ọ̀rẹ́ àgbà kí lè lè sọ nípa Alhaji Tajudeen ọ̀rẹ́ àgbà? Alhaji Tajudeen it has been my father. Well, initially it's not my biological father but his first son Tumba Wale Ọ̀rẹ́àgbà is my brother. Demola Ọ̀rẹ́àgbà is my immediate friend, so we are close. So we have been to their house during our own childhood friends, so we have been together and just a good father. Well, he has done wonderful well. He trained all his children. He has done all in parts in this world. I pray to Almighty Allah to grant him Aljannah Fidal. Amen. Yeah. Amen. So age wo ni bàbá kú báyìí? It should be around 83 or 82. Yeah, it should be 83. Ìwà ọ̀pọ̀ bàbá wo kan lè lè sọ pé bàbá tí mo lè gbàgbé láláì tí màmá rántí. Well, tabanika bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ kọjá nǹkan tó yẹ ká sọ, but Baba has been a good father. I don't know where to start from. Advice, encouragement, and a fatherly role. I swear to God Almighty. Well, èmi ò ń ṣe olóyin dáadáa. Mo kàn ń try láti. Well, kọ́lọ́run bá mi fẹ́ sọ náà. Ìgbà ló nígbà ń lò, bàbá ti lò gba tiẹ̀. Kọ́lọ́run dá wa tó kù, kọ́lọ́run dá wa náà sí. Kọ́lọ́run fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà láti lọ́jọ́ ogbó. Thank you. Thank you. Yeah.